jẹ́ kí n gbé ẹ débẹ̀ dáadáa. Sórí bí ọ̀tá bá fẹ́ mú ẹ, tí ọ̀tá bá fẹ́ bà tèèyàn jẹ́, mistake mẹ́ta yìí lèèyàn máa ń ṣe. Tí ọdẹ bá ti ṣe mistake mẹ́tẹ̀ẹ̀ta láyé, wọ́n máa padà dá lẹ́bi ni. Tó dẹ̀ rí ẹni tó bá ti dá lẹ́bi tí wọ́n dá láre, ojú máa ń padà ń tirú ẹ̀dá bẹ́ẹ̀ ni. O ò gbọ́dọ̀ parọ́ fún èèyàn mẹ́ta kan, wọ́n ní agbára. O ò gbọ́dọ̀ parọ́ fún wọn. Tó bá ti parọ́ fún wọn, wà ní problem. 5 ni wọ́n, ṣùgbọ́n màá sọ 3 tó wà important tó ò gbọ́dọ̀ parọ́ fún. Tó bá ti parọ́ fún wọn, o ti kóra rẹ wọnú problem. Àkọ́kọ́ òun ni lọ́ọ̀yà rẹ. Lọ́ọ̀yà, agbẹjọ́rò, o ò gbọ́dọ̀ parọ́ fún un. Ó sanwó olè 100,000, ó wá lọ parọ́ fún lọ́ọ̀yà ẹ̀ wípé 500,000 ló san, wà ní problem. Èèyàn ń parọ́ fún lọ́ọ̀yà rẹ̀ nítorí òun ló fẹ́ gbẹ́jọ́ rẹ̀ rò. O gbọ́dọ̀ sòótọ́ fún òun. Òótọ́ tó bá sọ fún yẹn, òun ló máa wá mọ̀ bó ṣe fẹ́ ṣe bí ẹjọ́ yẹn máa ṣe pè rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, o ò gbọ́dọ̀ parọ́ fún òbí ẹ̀. Jẹ́ kí òbí rẹ̀ mọ yẹ́sì ẹ̀jẹ̀ ọmọ náà. If kan tó òbí rẹ̀ ò bá accept yẹ́sì ẹ̀ yẹn, jẹ́ kó mọ̀ pé bàbá, màmá, ìkọ́ báyìí ni mo fẹ́, ìdí tí mo dẹ̀ fi fẹ́ rèé. Jẹ́ kí wọ́n mọ yẹ́sì ẹ̀, jẹ́ kí wọ́n mọ̀ náà yẹn. Ìyẹn ò sọ pé you are a stubborn boy or you are a stubborn girl. O kò jẹ́ kí wọ́n mọ̀ wípé nǹkan tó fẹ́ rèé. Má pretend. Má pretend lójú àwọn òbí rẹ̀. Jẹ́ kí wọ́n mọ̀. So tó o bá ti wá pretend, ó ṣeéṣe káwọn náà fi nǹkan tí ò yí ọ kọ́ fi wọ̀n fún ẹ wípé nǹkan báyìí la fi sọ pé a fẹ́ kan báyìí, nǹkan báyìí la fi sọ pé kò fi ṣe nǹkan báyìí. Wọ́n á fún ẹ ní reason why lórí ohun tí wọ́n fẹ́ tí wọ́n ò gbà yẹn. Ẹni kẹta tó o gbọ́dọ̀ parọ́ fún, òun ni wòlíì rẹ̀. Sórí, let me tell you something. Gbogbo ìwọ ẹ̀dá tó bá ti wà ní ṣọ́ọ̀ṣì kan, kádùrá rẹ bá ń gbà ń bẹ̀, tó o bá fẹ́ jẹ́ kádùrá rẹ gbà mọ́ ń bẹ̀, òun ni pé jẹ́ onírọ́ sí wòlíì rẹ̀ tàbí àdúrà rẹ̀. Ọmọ Ọlọ́run ti ń ṣe fún ẹ, o ti ń dúpẹ́. Ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní parọ́ fún wòlíì rẹ, ọjọ́ tó bá ti ń bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú àwọn onírọ́, ọjọ́ tí wọn náà bá ti ń dúró, tó ti ń dúró lẹ́yìn tó ń ṣe nǹkan kọ̀kọ̀ tètè méjì mẹ́ta ò gbọ́dọ̀ gbọ́ lẹ́yìn wòlíì tàbí ìyá àdúrà rẹ, ọjọ́ yẹn ló ti wá iná ayérayé léra rẹ lórí. Ogun tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ń jà, ẹ̀gbọ́n mi, ogun ìdílé rẹ̀ díẹ̀ ni. Ogun ìpè ló ń jẹ ẹlòmíràn nítorí wípé ẹni ìpè ò ṣe dìtẹ̀ mọ́. Ẹlòmíràn tó wá dìtẹ̀ mẹ́ni ìpè, á dẹ̀ máa tún máa wá máa rẹ́rìn, á máa ṣe pé òun ò rí wọn. O ti ní problem. Èèyàn ń parọ́. Tó o bá ti mọ̀ pé o parọ́, o ti dalẹ̀. Gbọ́ mi, tètè lọ tọrọ ìdáríjì kó wojú rere Ọlọ́run nítorí ayayaya. Iná kándù yàtọ̀ sí iná gáàsì o. Ó jójúra wọn lọ o. Kì í ṣe gbogbo ẹni ìpè ló lè parọ́ fún. Onírọ́ ni ẹ́.